kan ṣoṣo, ìgbìmọ̀ kan ṣoṣo, májẹ̀mú kan ṣoṣo, èdè kan ṣoṣo, ẹ̀mí kan ò bí 1 million, ẹ̀mí kan ò bí ẹgbẹgbẹ̀rún. Òun ni Legioni. Legioni! 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 Tó bá gbàgbọ́ sọ̀rọ̀ yẹ, jáde sí mi bí kí n tó bá wà, tó bá dára lójú, kó jáde sí mi ní báyìí. Jáde sí mi! Jáde sí mi! Legioni! Jáde sí mi! Jáde sí mi! Ìyá mi, ìyá mi, báwo ló tún ṣe ń ṣe yín báyìí? Kò sí nǹkan kan. Ẹ sọ pé kò sí nǹkan kan, kò sí nǹkan kan, ẹ̀rù ń bà mí. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Ìyá mi ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àbí kí n bá yín po ẹ̀kọ́ ká ẹ tún gbé mu díẹ̀ ni. Ìyá mi ẹ̀ ń dẹ́rù bà mí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yí ẹ̀ ń dẹ́rù bà mí. Kò sí kú lójú mi. Èmi náà mọ̀ pé kò sí kú lójú yín. Ẹ tẹ̀ ní kúkú kọ̀ọ̀kan, ẹ̀ ní kúkú kankan. Ara yín máa yá pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Ìyá láwọn mi. Ó ìyá mi. Ilé ayé jẹ́jẹ́ o. Ara àgbélé ilé ayé yìí o. Gẹ́gẹ́ bó ti mọ̀. Ìyọ̀lá. Ó ìyá mi. A lè ní máa pẹ́ kó lọ yá. Àdàlẹ̀ ní kó máa yá kó lọ pẹ́. Ìyá mi, èmi náà mọ̀ paragbe láyé. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún mi, ẹ̀sẹ̀sẹ̀ máa sọ fún mi bẹ́ẹ̀ náà paragbe láyé. Àmọ́ ìyá mi, ọ̀rọ̀ wo lẹ tún sọ lẹ́nu yìí? Wípé alẹ́ ló máa pẹ́ ó máa yá. Ìyá mi ẹ jọ̀ọ́, ẹ má dẹ́rù bà mí. Kò máa síkú lójú mi. Èmi náà mọ̀ pé ó síkú lójú yín, àmọ́ ẹ dárayá ìyá mi, ẹ dárayá. Ìyọ̀lá. Kò sẹ́ni nǹkan tí mo fẹ́ pè o. Ìyọ̀lá, mo máa lẹ́bùn kan tí mo fẹ́ fún ẹ. Ẹ̀bùn wo ni? Mo máa jogún rẹ̀ lọ́wọ́ ìyá mi ni. Wọ́n á fẹ́ kó o tọ́jú ẹ̀ dáadáa. Sẹ́kù náà ni. Bẹ́ẹ̀ni, aṣọ agbára mo jogún rẹ̀ lọ́wọ́ ìyá mi ni. Mo jogún rẹ̀ lọ́wọ́ ìyá mi kó o tọ́jú ẹ̀ dáadáa. Ìyá mi aṣọ agbára ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, Ìyọ̀lá, aṣọ agbára ni. Ọwọ́ ìyá mi ni mo ti jogún rẹ̀. Mo sì fẹ́ kí ìwọ náà tọ́jú rẹ̀ dáadáa. Ìyá mi mo ti gbọ́. Ìyọ̀lá, Ó ìyá mi. tó bá rí ìgbàkigbà tó jẹ́ pé ẹnikẹ́ni ṣọ̀ tó ṣẹ̀ ẹ́ dé egun tó wá fẹ́ dá sẹ̀ríà fún, wàá mú aṣọ agbára yìí wàá wọ̀ ọ́. Ìgbà náà ló máa wọ aṣọ agbára yìí. Tó bá ti wá wọ̀ ọ́, ẹni tó wá ṣẹ̀ ẹ́ yìí gangan tó fẹ́ dá sẹ̀ríà fún, tó bá ti lè wọ aṣọ agbára yìí, ọ̀run làálàá o, ọ̀run làálàá. Ìyá mi. Kò léèwọ̀. Tẹ́yìn bá ti rẹ́ni tó ṣẹ̀ mí, tí máa fẹ́ dá sẹ̀ríà fún, kí n sáà ti gbàṣọ agbára yìí wọ̀. Ó gbàṣọ agbára yìí wọ̀. Ọ̀run làálàá. Ọ̀run làálàá. Mo ti gbọ́ ìyá mi. Ṣùgbọ́n ó tún wá léèwọ̀. Ó tún léèwọ̀. Bẹ́ẹ̀ni. Irú èèwọ̀ wo ló wá ní? Sọ wá rẹni tó ṣẹ̀ ẹ́ yìí, nígbà bá ti gbàṣọ agbára yìí wọ̀, tó o bá ti wá rí lò fún ẹni yẹn, Ìyọ̀lá, tí o bá ti rí aṣọ agbára yìí wọ̀, àfàìmọ̀ kí iná kó má tán lẹ́yìn àṣìṣújẹ rẹ. Ìyá mi, tó túmọ̀ sí pé nǹkan máa ṣẹlẹ̀ sí mi nìyẹn. Bẹ́ẹ̀ ni Ìyọ̀lá, ṣùgbọ́n ó wá tún ní ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà níbẹ̀ ni pé wàá pa nǹkan abẹ̀mí, wàá pa ẹ̀jẹ̀, nǹkan ẹ̀jẹ̀ wàá ta sórí aṣọ yẹn. Òun nìkan ni. Ó ti yé mi yá mi. Gbogbo àlàyé yín ti gbọ́ mi, mo ti gbọ́ gbogbo àlàyé yín. Ṣé kí n bá yín po ẹ̀kọ́ ká ẹ gbé mu, ká ẹ tún gbé mu díẹ̀? Ìyá mi, ẹ jẹ́ po ẹ̀kọ́ fún yín ká ẹ gbé mu. Ìyá mi ẹ̀ ń dẹ́rù bà mí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń dẹ́rù bà mí. Ìyá mi, ẹ sọ̀rọ̀ mọ́. Ìyá mi, ẹ yẹ bá mi sọ̀rọ̀ ẹ wojú mi. Ìyá mi, ẹ wojú mi. Ìyọ̀lá ló ń bá yín sọ̀rọ̀ ẹ wojú mi. Ìyá mi,
ìyá mi ìyá mi ìyá mi ìyá mi o ìyá mi ìyá mi ìyá mi ìyá mi ẹ má ṣe báyìí fún mi ìyá mi ẹ mọ̀ pé bàbá mi ti kú ẹ̀yin nìkan lẹ kú fún mi ẹ̀yin nìkan tẹ kú fún mi lẹ́yìn náà tó ti lọ ìyá mi o ìyá mi ẹ dìde ẹjọ ìyá mi ẹ dìde ìyá mi ìyá mi ìyá mi mo ti dára o ibo mo fẹ́ wà ìyá mi ẹ dìde ẹjọ ẹ má fẹ́ mi nìkan sílẹ̀ èmi nìkan ló kù bàbá mi ti kú ẹ̀yin náà tó fẹ́ mi nìkan sílẹ̀. Òkùnkùn ṣú oṣù òbírí òkùnkùn ṣú oṣù ìyá mi Àṣàkẹ́ ṣé bí wọ́n lọ kó alábíàmọ́ òkú sùn ni ìyá mi máa sùn lọ́rùn bójú bá yẹ kó bójú ẹ̀mí ọmọ ẹ̀ ìyá mi ọ̀ ìyá mi Àṣàkẹ́ ìyá mi Àṣàkẹ́ ìyá mi Àṣàkẹ́ òdẹjọ́ kó bójú ẹ̀yìn kó ẹ̀mí ọmọ ẹ̀ máa sùn lọ́rùn. Ìyálóde olórí kùsì olórí ọjọ́ olójú bó ṣe rí mi ìyá rẹ̀ Àṣàkẹ́ ló yọjú sí mi ó ní kí n wá ràn ọ́ lọ ìyá rẹ̀ Àṣàkẹ́ bẹ́ẹ̀ ni ó yọjú sí yín ó yọjú sí mi. ìyá mi ó ṣe o ìjà tí bẹ́lẹ̀ ó ti dàjọ́ jà ọ̀yá jẹ́ àmọ́ lọ. àwọn ìfọkànbalẹ̀ sí ìgbàgbọ́ lọ́wọ́ àwọn pé mo sọ fún yín àbúrò yín ò tí ì gbà Jésù ló jẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ nítorí ẹlẹ́ṣẹ̀ la fi ṣe fún. ẹ wo Jésù bí nínú Bíbélì wípé kí lorúkọ ẹ ó ní LEGIONI nítorí kíni nítorí a pọ̀ àwọn ẹ̀mí tí ó pọ̀ ló ń ṣiṣẹ́ lòdì sí àbúrò yín báyìí òun ló fi dàbí ẹni pé ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́. Jésù Kristi nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè wọ́n ní kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ kíni nípasẹ̀ ọmọ Jésù Kristi. ẹ wo nǹkan ṣe tó lè yọ àbúrò yín ni kí àbúrò yín kí ó mọ Ọlọ́run kó sì mọ Jésù Kristi kó sì gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Pastor ẹ wo inú mi mo really appreciate yín ẹ wo bí mo ṣe wà yìí èmi náà mo ń gbìyànjú mo ń try ó tẹ̀lé pé ẹ mọ àbúrò mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó di ọba kò ń mú àwọn ìwà bíi eléyìí ó ti bìlí pé òun ti di ọba kò dẹ̀ mọ̀ pé ọba kan wà tó ju ọba lọ. ṣé àbúrò mi bóyá wá bìlí pé òun ti wá di ọba pé. kò bìlíìfù nǹkankan ara àwọn iṣẹ́ èṣù tí à ń sọ nílé yìí wọ́n ní iṣẹ́ tí ara máa fẹ́ra wọn ara ẹ̀ náà lè ti rí yẹn gbogbo nǹkan tó lè yọ ọmọ ni kí o gba Jésù Kristi gbọ́ ní Olúwa àti Olùgbàlà ẹ̀yin tí mọ̀ náà òun lè fi ní àlàáfíà báyìí lọ́kàn yín fi balẹ̀ ó tọ́ kí àbúrò yín náà kí o mọ̀ ọ̀nà. ẹ wo mo ń gbìyànjú agbára tèmi ẹ wo Pastor. ẹ tún mọ̀ máa gbàdúrà fún wọn. but nǹkan tí mo tẹ̀ máa tó ń surprise mi ni pé ó máa ń bìlì pé ọba ba lórí ohun gbogbo ẹ understand ó ti bìlì pé kò sí èèyàn kan tó bóyá ó bìlì pé kò sí èèyàn kan tó ń jẹ́ Jésù kò dẹ̀ mẹ́ pé ọba tá à ń sọ yìí ọba tó ju gbogbo àwọn ọba ayé lọ ni ẹ wo àdúrà ní kẹ́sà máa try kẹ́ máa bá mi fi ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àdúrà yẹn gangan ni a máa gbàdúrà fún wọn try a máa gbàdúrà fún wọn no problem ẹ̀yin náà ẹ máa gbàdúrà fún wọn kí ẹ sì máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run wípé Jésù Kristi nìkan ló lè gbà wọn. bẹ́ẹ̀ni mo rí yín náà ẹ ṣe gan àlàáfíà mo fi yín lẹ ẹ wo mo really appreciate gan ẹ wo
ẹ má fọkàn yín balẹ̀. ẹ wò pásítọ̀ Ọlọ́run lè ṣe. mo rí lè appreciate. ẹ ṣé gan ni sẹ́kọ̀ àlejò mi o. ẹ ṣé gan. àlàáfíà Ọlọ́run mo fi yín sílẹ̀ o. Ọlọ́run máa fagbára dọ̀tún. ẹ ṣé mo rí lè o, ẹ ṣé appreciate o. o. ẹ bá wa kí mọ́ mi àtẹ́bọ́dé o. a máa ń ba sọ́kò kì í gbọ́ kò mọ̀ pé ọba kan tó wà tó ju gbogbo ọba lọ ó ti bìrì pé ọba tẹ̀ yẹn kò tí ságbára kankan tó ju agbára tó lọ ẹni àwí fún ọba jọ gbọ́ ẹni àsọ̀ fún ọba jọ gbà má yẹ lóye kọ́nà jẹ́ kó gbọ́ o. kábíyèsí o. ẹ̀gbọ́n mi mo ti ní kẹ́ ẹ mọ̀ kábíyèsí ẹ̀gbọ́n mi lẹ jẹ́ náà ibi tí mo jókòó sí yẹ̀yìn ló yẹ kẹ́ wà ń bẹ tó bá ti ṣe pé ìṣẹ̀ṣe tó ní gbin ẹ̀dẹ̀ máa ṣe kábíyèsí. kábíyèsí ó yẹ kẹ́ mọ̀ yín pé ọmọ ọba ni wá a gbọ́dọ̀ pọ́n ìṣẹ̀ṣe lé ìṣẹ̀ṣe ẹ̀ gan-an ni mo pọ́nlé lára yín ṣe ti gbọ́ kábíyèsí ẹ pẹ̀lẹ́. ẹ bá sọ bẹ́ẹ̀. kábíyèsí ẹ wò ó ní nǹkan tó jẹ́ kí n wá bá yín ní ìbá yìí lẹ́nu ẹ understand ẹ wo rògbòdìyàn yìí tó ń ṣẹlẹ̀ nínú ààfin yìí ẹ wò ó ara mi ò fẹ́ gbà mọ́ ṣé understand gbogbo nǹkan tí mò ń bá yín discuss láti ọjọ́ yìí nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run kábíyèsí ẹ súnmọ́ Ọlọ́run Ọlọ́run nìkan ló lè gbà yín ní gbogbo ìṣòro tẹ́ wà yìí. bọ̀dá mi honestly speaking mo understand nǹkan tẹ́ ẹ sọ but that is the problem we are having mostly in Africa. mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ wájú tó mi ò mọ̀ wò pé kí n máa wojú yín púpọ̀ ni o now because ẹgbẹ́ ìtàjà ti bá mi sọ ọ̀rọ̀ yẹn mo máa ń try láti ṣe bí ẹni pé kí n sọ̀rọ̀ lé mọ́lẹ̀ torí mi ò fẹ́ wà disrespectful sí yín nǹkan tẹ́ ń try yìí ẹ mọ̀ mi dáadáa pé Amẹ́ríkà lè ti try ni màá ti gun yín down honestly speaking ẹ̀dẹ̀ ń sá ọ̀rọ̀ kìíní tẹ̀ ń sọ ẹ̀sìn tẹ̀ ń sọ ibi lẹ ti gba ẹ̀sìn sódì náà. Ìṣẹ̀ṣe is the main thing and that is the problem we are having torí nǹkan tó fi àjà àwọn ọmọ Yorùbá jù nìyẹn torí pé àtòrí ẹ̀sìn borrowed religion agbàgbé ẹ̀sìn tiwa ìṣẹ̀ṣe àwọn bàbá wa àgbẹ̀ apátìsẹ́gbẹ̀ kan nítorí borrowed religion wọ́n gbé òyìnbó kan òyìnbó the other day tí mo tẹ́bá dé Amẹ́ríkà máa ibi tó ti wá ṣe shopping yes wọ́n wá ṣe shopping Amẹ́ríkà wọ́n gbé wá fún yín tí mo gbé táìpé Jésù no kábíyèsí kí ló ṣẹlẹ̀ is it because ẹ ti travel to America àbí UK and end of the day ẹ ti wá jọba ń sì báyìí ló jẹ́ kẹ́ máa sọ pé Jésù ẹ wò bẹ́ẹ̀ ṣe disrespect Jésù ọmọ aládé kan ṣoṣo ẹ wò mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ má fẹnu kọ́ o ẹ wò ipò ọba tẹ wá yìí ẹ wò ẹ ṣe jẹ́jẹ́ ọba yẹn lásán ní ọba kan wà lókè tó ju gbogbo ọba lọ ọba tó bá lórí ayé àti ọ̀run. ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe kò sí a ò lè pàṣẹṣe ti sẹ́bí gan ìṣẹ̀ṣe gangan la gbà ìṣẹ̀ṣe la gbà ṣe bí Jésù yẹn ò rí yín lẹ̀ kó tó di pé ìṣẹ̀ṣe tẹ̀yìn sọ yẹn òun ló gbé mi dé orí ìtẹ̀ bàbá wa èmi Jésù yẹn wò yín ràn so you don't ẹ má jẹ́ kó máa gbogbo kí ni ẹ máa fi tàn yín káàkiri but just forget about it ìṣẹ̀ṣe is the way. kábíyèsí nǹkan tó yé yín ó pọ̀ ju nǹkan tó yé yín lọ ṣé understand pé Ifá mú yín yẹn kò mú yín yẹn that one doesn't mean anything Ifá ti mú yín ó ti mú yín nìyẹn but tí ó bá mú mi gbogbo ibi tí mo bá rí sí báyìí kábíyèsí wọ́n yìí ṣe fún mi o ṣé understand but mo èmi fẹ́ support yín ni and end of the day I don't want problem for you that is why mo fi ń pariwo several times pé ẹ̀kẹ́ súnmọ́ lọ Ọlọ́run nìkan ló lè sọ́ọ̀fù ẹ̀wọ̀ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ Ọlọ́run nìkan ló lè ṣe kábíyèsí. hello arọ gidigba mo ti ń retí yín mo ń dúró dè yín yín náà mo jókòó dé palace ẹ má gbàgbé ẹ fẹ́ mú àwọn kan wá pé ẹ máa bá mi fi sí àwọn gbẹ́rẹ́ kankan tẹ́lẹ̀ fẹ́ wá sí ẹjọ́ má ẹ ti ok arọ gidigba ẹ ṣe jàre ok mi náà dúró dè yín. kábíyèsí arọ gidigba tẹ́ ń sọ yẹn ṣé kì í ṣe babaláwo tó ń tọ̀ yín jẹ nínú palace yìí kọ́ nìyẹn. come off it ẹ̀gbọ́n mi ẹ sáà dípò mo fẹ́ lálejò ẹjọ́ wa máa lọ. it's like ẹ understand kan tí mo sọ ṣé ó ti yé yín ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn amúmú ọ̀kan tí mo sọ láti gbà tí rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ nínú pálásì yìí kí ni arọ gidigba yẹn ṣe. ẹ wo kò sí kátàrọ gidigba lè ṣe o ẹ try kẹ súnmọ́ lọ kẹ́ẹ̀dẹ̀ gba Jésù Kristo olùgbàlà gẹ́gẹ́ bí olùgbàlà yín
ṣé ti mọ̀ kábíyèsí ó ní kọ́lọ́bà kan tó lè yọ inú gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú ààfin o ẹ wò ó mo sọ tèmi náà o. bọ̀dá mi ẹ wá máa lọ ẹ wá Kọ́lá. Dúró, I don't understand. Ṣé o fẹ́ máa walk me out from this palace now, out of this palace? Bọ̀dá mi respectively ẹ jáde fún ara yìí má pe àwọn ẹ̀sùn kẹ́ẹ̀dẹ̀ ẹ̀dọ̀ kò ní da kí wọ́n á ní káwọn ẹ̀sùn kan máa wọ́ kì í yàn. Kábíyèsí ẹ try láti understand me. Kọ́lá gbọ́dọ̀ máa búkú wa Kọ́lá kábíyèsí kékeré bẹ̀rẹ̀ ìwọ ló pè é ìwọ ló jẹ́ Kọ́lá Kọ́lá kọ́ ẹ̀yin náà lẹ́rẹ́ Kọ́lá sẹ́ẹ̀. Òtọ́ ni ní èmi mo lọ́wọ́ wà. Ó ti ẹ̀dá bá mi wá bẹ́gbọ́n mi ṣe máa jáde kọ́ máa lọ. Máyẹ̀ lóye ìyá ìwọ kí la gbé kí la jù kí ló ṣẹlẹ̀ èmi sọ pé ká kọ́ ìṣẹ̀ṣẹ̀ lẹ́yìn bí ìyẹn mo fi respect ẹ̀ torí pé mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ló jẹ́ kó wá pé lè dàda dídì kó wá gbé mi jáde kúrò láàfin. What an insult! Ẹgbẹ́ ni mo sì jẹ́ àgbà tó ti déré ọba yìí mo ṣe kí ni mo ń support ẹ mo ní òun wá ìpanu fún ẹ òní kí ẹ sọ lásìlásì this useless me kó wá ń bó tìmí jáde kúrò yìí báyìí. Sir. Ẹ má bínú ẹjọ́ kábíyèsí mi ní kẹjọ. Wo o lè ga jù mí lọ tí bá fò sókè máa ń tọ́ ọgbẹ́ kí ló ṣe ẹgbẹ́ kan lọ́dún mi sọ̀rọ̀ ìwọ́n tó fẹ́ kó kí n jáde. Who are you? Máyẹ̀dọ̀yè ìyẹn ìwọ pẹ̀lú gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ wo tiẹ̀ ni mò ń bá ẹ sọ tó bá wẹ̀ kó gbọ́ tó bá wẹ̀ kó má gbọ́ ìwọ ló mọ̀. Wọ́n ní ajá tó bá ti máa sọnù kò ní gbọ́ fèrè lọ́dẹ ẹ̀mí fẹ́ tó ayé ṣe ni because I believe in my God the God that I'm serving tó bá wẹ̀ kó gbọ́ tó bá wẹ̀ kó má gbọ́ oníkíwọ́ èṣù ẹ̀ ó disrespect níwájú èṣù ẹ̀ kí ló dé. ajá tó bá máa sọnù wo wọ́n fẹ́ kó lísì sí mi owó kan tí mò ń bá ẹ sọ yìí fún àǹfààní ara ẹni I'm your brother why you baby like this. akọtí ọgbà ìṣẹ́. afọ́gbẹ́ni. mo jẹ́ sọ. afọ́gbẹ́ni. kábíyèsí. afọ́gbẹ́ni. kábíyèsí mo jẹ́. ẹ̀mẹ́lẹ́ mo pè é. ẹ̀mẹ́ta ni kábíyèsí. bí wọ́n bá kú bá yàrá jẹ́ ẹ̀dá. mo fẹ́ wọlé sí ní next 2 seconds tí mo bá jáde tí mo bá bá màá yí mi ayé àyè àbí òkú ẹ̀ máa pa ẹ̀dá mi ẹ̀gbà mi. báyọ̀ ló yẹ ẹ̀bí ni báyìí bí your brother. kìnì wo jẹ́ kí sàlàyé ẹ̀kọ́ fẹ́ o mọ̀ pé ẹgbẹ́ ni mo yẹ sá ṣé tó yẹ pé o tó wá jẹ́ ìtura dàda kan níbà yìí ló yẹ kó wa máa pàṣẹ fún pé wọ́n fẹ́ gbé mi jáde báyọ̀ ló yẹ wọ́n kó ń tó jẹ tó wà níbà yìí o. wo kábíyèsí lọ ó ti dáa ẹ wò kábíyèsí ti sọ̀rọ̀ tí olúwa mi bá dẹ̀ fi sọ̀rọ̀ ẹ wò àṣẹ ti gùn nìyẹn èmi tẹ̀ ń wò yìí afọ́pẹ́rẹ́ afẹsẹ̀pẹ́ fún mo yí lórí gan mi ò gbádùn rárá sẹ́ni tí mo bá wà yìí gbogbo kíkúrú yìí ẹ máa balẹ̀ gùn ní pápápá ẹ tètè ya jáde ẹ mọ̀ kọ́nà bàbá mi àti ìyá mi ẹ wò ọ̀nà méjì lọ síbí dúró ló tí mo bàbá bẹ̀ fi kọ̀lẹ̀ tí kò ẹgbẹ́ ni mo jẹ́ náà bọ̀dà kúkú o ti respect mi ẹgbẹ́ kábíyèsí. sẹ́ni ohun tí kábíyèsí tó wọ́n ti sọ sí wọn ẹ̀yin náà ẹ wá bá wọn kábíyèsí sọ̀rọ̀ ó tẹ̀ sọ ẹ fẹ́ jẹun yín lọ ẹ wo bí tẹ́ ẹ bá jáde mo sá lórí gan o mi ò bá dùn o ẹ gbà mí ì bá dùn o. máyẹ̀ ló yẹ. máyẹ̀ ló yẹ kankan ẹ máa bọ̀ ta ìjẹ̀bi ẹ̀kọ́. afọwọ́ ṣe kí náà ń pè é afọwọ́ ṣe kí ni. afọwọ́ gbẹ̀rẹ̀ ní sà. Shut up! o tún lẹ kò ní dáa fún ọ. ayé máa gba kápọ̀ máa kọ́lé ìfún mi. ìwọ náà ló ń lálàá káàkiri àbí o tún wá fẹ́ lálàá o lálàá sí grandfather ẹ o lálàá sí bàbá ẹ àbí kò lálàá sí ìyá ńlá ìyá rẹ pé wọ́n kú o lálàá sí ìyá ẹ pé wọ́n kú o wá lọ lálàá sí ara ẹ pé ọkọ òkú torí ọmọ mi kọ́ ló máa kú o lọ lálàá pé òkú pé wọ́n sí ẹ àwọn dáná sọ òkú ẹ because there nothing will happen to my child. Okay ṣebí torí wípé ibi tí mo wọ pé ká pọ́n ẹrú yín lé ká sọ yín lọ́mọ mo fún yín ní conducive room àbí mo bá yín gbé sí síbẹ̀
mo bá yín gbé bẹ́ẹ̀dì síbẹ̀ pé ká ṣe yín bí ọmọ lọ fi ráyè sùn tó ń lánàá bí mo ṣe ń wọ yìí bí yìnbọn pa. Oh my God, irú ìdájọ́ ogun mo lè ṣe fún ẹ tó lè mú kí bínú ẹ̀ ṣe ń bí mi ọ̀yẹ́ kí bí orí ẹ̀ dànù ni. Now bí mo ṣe sọ̀rọ̀ yìí you go out there gbogbo kan tó jẹ́ ẹrù mélòó gan ló tiẹ̀ ní bẹ̀ gbogbo kan tó jẹ́ tiẹ̀ lọ kó kúrò mẹ́ sọ́rí inú boys quarters mi ò tí parí yẹn tí ò sí nọ́mbẹ̀ tí ò sí bẹ́ẹ̀dì tí ò sí ẹni tí ò sí kankan bẹ́ẹ̀ ibẹ̀ ló máa kó ẹrù ẹ lọ tó máa gbé ó lè ti fi tiẹ̀ ó ti fi kọ́ ọgbọ́ àwọn ẹ̀ṣọ́ tó kù tí mo bá kásẹ̀ ẹsẹ̀ nínú yàrá yẹn again màá ní kọ́nà ọ̀dìyẹ mọ́ yàrá yẹn gáàlọ́ my brothers idiot aláìlá òṣì ẹ máa gbà mí àwọn èèyàn ló ń lálàá tí wọ́n rí pé wọ́n fún ọba ní aeroplane wọ́n fún ọba ní private jet ìwọ lọ́la bá ẹ ló máa kú ìyálàyà ẹ ló máa kú ó lọ sí. Nglaye ẹ̀mí ló mú kí ọ ẹ̀mẹ́ta ni tó ń rí ẹ̀kọ́ ọmọ sùn nídà kó o tó ẹ̀kọ́ ọmọ ṣe tírénì tí mo ti ní lọ́kàn pé ń gbà bọ́ọ̀lù pẹ̀lú Ronaldo kódà pẹ̀lú Pele gan ń gbà bọ́ọ̀lù pẹ̀lú ẹ̀ àti Messi náà. gẹ́gẹ́ bí gan ní lọ́kàn lọ́jọ́ kan pé ń gbà bọ́ọ̀lù pẹ̀lú Messi ń pò ní gbùgbì tí mo wà lẹ́ẹ̀ wá ń sún ọmọ ìyá káàkiri ní láago méje lọ́sàn-án. Ogun láyé àgbógun lọ́run lórúkọ rẹ̀ ẹni ogun jọ yóò mọ̀ ní kúrò ogun láyé mọ́ para rẹ̀ mọ́ kùkù àjẹ́ òjì ogun lọ́run kí ló dé tó fẹ́ para rẹ̀ bí eléyìí. para balẹ̀ sọ́ọ́dí mo fẹ́ sọ fún lórí ibú kọ́lá mo ń lọ́kàn pé ń gbà bọ́ pẹ̀lú Messi àti Ronaldo àti Mbappe gbogbo wọn báwọn àwọn Pele àwọn amọ́kàsí àjọ gbá bọ́ọ̀lù papọ̀ so mo ti wá ní lọ́kàn bẹ́ẹ̀ ìdí ni tí n fi dán Ọlọ́run bó ṣe ń pè mí ní ṣubú o ọmọ pé wọ́n lọ máa dáná ní gbọ́dọ̀ mọ́ dán Ọlọ́run ìdí náà tí mi dúró mo fi kàrí àmì nílẹ̀ mo wá fèsì ìwọ ọ̀yàwó tẹnu rẹ kí n gbọ́. sọ́rọ́ mi ò ní nǹkan tí ń bọ̀ sọ àánú rẹ ní kàn ṣe ní kò mọ́kàn lọ kúkú àjò òdì. bí ìdìbò ṣé wọn àkóso ẹnu mọ́tò ní bọ́ọ̀lù gbogbo ìpààyàn. nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin pátákátá kò yí ọ. ikú tó ń fojú gbà ẹ ní ó rí pé òwe ńlá ni ń pa fún ni ni ikú tó ń pọ ọmọdé tó ń pàgbà ó mọ̀ pé yẹ káwa gan ká ronú ara wa wò kíkú bá tó bá kúrò láàfin tó kúrò lórí kábíyèsí ó mọ̀ pé ní àwa táwa nú àfin ni owó pàdé. mọ ìyá. àánú rẹ ló ń kú sí ẹbí ìwọ tó lẹ́bí tó níran wo bẹ̀rẹ̀ sọtí lábẹ́rẹ̀ ibẹ̀ náà bú ọmọ èmi torí bẹ́ẹ̀ mo ṣe ni wàá bá ọ. sọ́ra rẹ o má lọ kú sí mi ọ̀dà. ó jẹ́ ronú ara rẹ kó jẹ́ ronú ohun ṣe ni wá kí n wá bọ̀ kí n tẹ̀ mọ́ létí kí wọn náà mọ nǹkan tó ṣe ìjáfira. ọ̀tọ̀ ìyá kárílé gbogbo ń tẹ́ ẹ sọ la gbọ́ àṣé ìwọ mọrú eléyìí ṣe lọ́ọ̀lọ́ advice Abíọ́lá kó tó di pọ́kú sóòdì mo sì máa ń sọ fún tọ́tọ́ ọmọ kẹnu bọlẹ̀ káàkiri bí àwọn olórí ibú Kọ́lá ọmọ kẹnu bọlẹ̀ káàkiri bọ́ bá bọ̀ kí n má lè dákẹ́ mo máa ń sọ fún ọ sọ́ra rẹ tọ̀tọ̀tọ̀ rẹ pọ̀ mo wí tèmi o ṣé o tiẹ̀ ti wá kú gan-an tó ń pariwo ikú báyìí lẹ́sẹ̀ èèyàn mélòó gan ló sì kú náà kíní bọ̀ lókè tílé ọgbà táyà kíní àwọ̀ kíní gan tí ọ̀tí ẹ̀ wá gbà. àánú rẹ ní ṣe mí sọ pé ò lẹ́bi ò sì lára ò níran. olùwà má ṣàánú
èmi gbà mí mo gbéṣu lé náà. ẹnu rẹ ló ń ṣe mí. ìgbà mi mo gbàgbé rodo. kí n tó dé ẹran fi ṣu jẹ. kí ni wọn wà á jẹ. ewu lórí aláàbà tí wọ́n tiẹ̀ mọ́ ń kọ́ kiri. àbọ̀ òdìbò ayé gbà wá. ó ní sẹ́wọ̀n ò ní nǹkan tó ò ní ròrí rárá. wọ́n sọra wọn di sàn ní adé o. kí ló dé dẹ́gbẹ́ gbogbo gbà ò ní sẹ́ kankan ò ní nǹkan tó ṣe. gbogbo ẹni ẹsẹ̀ ń jáde. orí yóò kì í pé orí ẹni méjèèjì ẹ kàn dàgbà. ọ̀dàgbà jẹ́ àfún mi. má tà sí mi o má tà sí mi o má tà sí mi o. o fẹ́ bò mí mọ́lẹ̀. o fẹ́ sọrí ibú bá tà sí. ṣé wọ́n ti gbọ́ gàrí mo jẹ́ láàfin. ó jẹ́ ń sọ fún ọ ìwọ náà ti pẹ̀lú ọ̀bọ wọn jáwúrà àtẹ̀yí tán ránṣẹ́ ni o kì í wá bèbà mo mọ̀ kí o ti fẹ́ gbé borùn yìí ṣá gèlè ẹ̀rẹ́ ní ìgèlè ọmọ olókùn yìí òun náà ló lo táyà àwọn tó ń jẹ́ ọmọ gbé yìí kí ni mo ń ṣe ọ́nà. èmi kọ́ ní bú ìwọ ní bú o. kí ni máa ń ṣe ẹ̀yin méjèèjì mo ti máa ń sọ fún yín kí n gbọ́rọ̀ àbọ̀ òkú mi ni. ẹ máa ṣe ẹnu ṣoṣoṣoṣoṣo ẹ máa ṣe gbé borùn láàfin kí ni máa ń ṣe yín náà. ẹ wá máa lọ. mo ti sọ fún yín ẹ̀yẹ jẹ́ kí kábíyèsí ó bá yín níbí báyìí ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà. kì í ṣẹjọ́ rẹ. ìwọ yìí ṣé kò ń ṣe pé ẹ kò ṣiṣẹ́ kí ni kò ló máa dáná. kì í ṣẹjọ́ rẹ tí ì bá ṣe afàdápẹrin àbí afẹsàfọwọ́pẹ̀fọ̀n táwọn ń ṣe látàárọ̀ ìmọ̀ ti parí gbogbo nǹkan tí mo ṣe ò lérè mi náà bì kí tí ṣèwọ ọmọ wa rí ẹni tí mo wá rí rèé o. tí n bá ti jẹun sórí kábíyèsí tọ́ba ní kí n wá gbọ́n mi ò ní gbé wọn lọ bí kankan tí wàá ti di gbé kábíyèsí jáde àfihàn yóò gbóná mọ́ yín ni o. lọ sọ fún kábíyèsí bẹ́ẹ̀ ìwọ ń tiẹ̀ ìwọ nìkan mo bá lọ́rọ̀ o torí pé òsì níran ló jẹ́ wá ràn ló jẹ́ wá sọ nǹkan tí mo sọ fún ọ kó o tẹ́tì rẹ kó o sì ro ti inú rẹ kó o rọ ọ̀dọ̀ fi inú rẹ kó o rò lórí nǹkan tá a jọ sọ. ìyá kárẹ̀lẹ̀ ẹ ṣe oúnjẹ gan-an ni kí wo tètè lọ múra sí báyìí ebi púpọ̀. a jẹ́ pé tí ìfun lọ̀rọ̀ nìyí tí ìfun lọ̀rọ̀ ni oúnjẹ nìkan lórí inú gbogbo nǹkan tí mo sọ fún ọ. ó dé kẹ́nẹ̀ kẹ́nẹ̀. sọ́jàre yàkárí ilé èmi lélẹ̀. wọ́n bẹ̀rẹ̀. àbá kò owó ni. ló bẹ́ẹ̀ ni jówó. dáàbò sílẹ̀ lẹ̀. ìní fún kankan ní ilẹ̀. fún ọ̀dọ̀ tí wàá rí kí yàn. gbé gbogbo ẹni ẹsẹ̀ ń jáde forí ní ìrònú mo sọ fún yín ẹ kàn jókòó ẹ kàn dúró sí bíbá yìí ẹ ń ṣe kí ni ẹ ń tẹnu bọ́lẹ̀ kiri ṣe bíbá ilẹ̀ wà látẹ̀kàn bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. o ti rí náà nù jáwọ́ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbẹ́ni ẹ̀sán jọ ẹ̀yẹn jẹ́ kí kábíyèsí ó bá yín níbi tẹ́ tí ń rojọ́ ẹlẹ́jọ́ bí ẹ ṣáà kọ̀ǹtínú ẹ má ṣe nǹkan tẹ̀ lé lọ èmi mo lọ sọ́dọ̀ kábíyèsí. Kọ́lá. Ogunláyé èmi ń lọ jẹ́ lọ parí kan tí mò ń ṣe ṣùgbọ́n náà tí mo bọ́ sọ kó o ronú lé lórí. ẹ kó ní ibùkún mi ẹ̀yin náà lè jẹ́ kó lù àrẹ orí gbogbo tí bẹ́ẹ̀ ní láràárọ̀ ó lè jẹ́ kó lù ní bẹ́ẹ̀ báwo olú ẹ̀rọ mọ̀ ní ìsìn ooo lẹ́yìn tí mo tó jẹ́ pé gbá bọ́ọ̀lù ní mí bóyá kí inú bẹ́ẹ̀. òkùnkùn ṣú oṣù wo biribiri. yes Kọ́lá ìpínlẹ̀ ló fẹ́ ní ikú. mo máa wà ní ìtàlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ tó kùn ní ṣòwò lè rí kíní nílẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní kí n mú wá fún yín. kí ló wà nínú ẹ̀ ní gbogbo kábíyèsí ní ìṣirò. tàlà apanimayọ̀dà tí ń gbé nínú òkùnkùn biribiri. òkùnkùn ṣó oṣù biribiri. What is the meaning of this? Come down. Tell me. Is this not my daughter? Resolve me now. Kábíyèsí. What's going on? Kí ló ṣẹlẹ̀? No, check it yourself. Picture mi lélẹ̀ náà kábíyèsí. Kí wá ní sign tó wà lórí ẹ̀ yìí? Now, ìbọn náà ti rí. ìtàbẹ̀ ni kábíyèsí. Ìbọn náà ti rí. kábíyèsí ìtàbẹ̀ ni mo ti rí èmi àtàwọn ẹ̀ṣọ́ tó kùn lájọ wá. Now, tell me. Orí picture ọmọ mi níta. Ta ló pàṣẹ pẹ̀lú red marker? Ta ló pàṣẹ pẹ̀lú red danger? kábíyèsí mi ò mọ̀ kankan pa yàrá. Are you insane? Do you know the meaning of this? Oh, let mọ̀. Orí ẹ̀ ti dàrú because you are an illiterate. Tó ẹ kó gbogbo àti ẹ̀kú kàwé ràn yín. Oh my God. So ìwọ rí red cross. Orí red pop the red marker of the council make picture ọmọ mi. You are telling me you don't know what it means. I said it from inception. But when you say for question father for me, get back to glad to say okay. I know what to do. Get yourself out of here, my friend.
Kábíyèsí, irú mọ́tò wo lẹ fẹ́ gbé jáde? Oh, you must be mad. You get the out of me. I just feel like killing this idiot. Mama to pay. Can you imagine all this? Ẹ wo kábíyèsí. Irú sáì wo lélẹ̀ lórí picture mi now. Àbí gbogbo eléyìí kò yé mi o. Derry, calm down. I know the meaning of this sign. This is not good. I will take care of the situation. Ma wo fọkàn balẹ̀. Ṣùgbọ́n. Ẹ wo kábíyèsí kẹ́tẹ̀tẹ̀ yà wá nǹkan ṣe sí ni o. Kẹ́tẹ̀tẹ̀ yà wá nǹkan ṣe sí. Má ti ẹ pé olórí. No now. ọ̀rọ̀ yìí lè má tún pé lórí o. Ó ti tó yẹn. Má tún pé lórí yìí sì yẹn tó máa rọ́ọ̀ṣì bọ́mí tó wà. ọ̀rọ̀ yìí lè jù. ọ̀rọ̀ yìí yóò ga jù. Who could be behind this? Olóòfẹ́ rí mi. Mo ń ṣe àwọn kankan nílé so mo kàn ní kí n sáré yọjú sí ẹni. Kí ló ṣẹlẹ̀? Àǹtí Rìsọ́lá, ẹ kúkú mọ̀ pé èmi ti ẹ̀yin náà tèmi. Ṣáà sọ nǹkan tó bá fẹ́ sọ mọ́. Ọ̀rọ̀ mi ò tiẹ̀ pọ̀. Inú mi dẹ̀ máa dùn kẹ́ gbọ́ kẹ̀dẹ̀ gbà. Torí bí ọ̀rọ̀ ààfin ṣe ń lọ, òun ní kí n pè ní sí àkíyèsí. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ ọba, ẹ̀sùn ló bá sọ̀rọ̀ àmọ́ èmi tí ẹ̀yin náà tèmi. Wípé èmi àlá tí mo lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí ààfin ó ní agbára gan. Èmi ò bá ní gbàlámọ̀ràn fún yín pé kẹ́ ẹ súnmọ́ Jésù, kẹ́ ẹ máa gbààwẹ̀ nítorí rògbòdìyàn tó ń lọ nínú ààfin yìí àmọ́ ẹni tó tún kàn ọ́n. Ẹ wá gbà mí. Ọ̀rẹ́ tiẹ̀ kọ́kọ́ pa mí lẹ́rìn náà. Kó gbé gbogbo ẹnu burúkú ẹ̀ kó gbé sọ́hùn. Ó dẹ̀ ń dálẹ̀ òun dà lẹ́nu ẹ̀. O ò ní control ni. Níwọ̀ kiri burúkú yìí náà. Ìwọ ń bá èmi ọmọọba Adérìsọ́lá. Òun bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ pé kémi gbààwẹ̀ kí n gbàdúrà. Kí n tẹ̀mí pẹ̀lú Jésù. Èmi. Ọya ṣe introduction láàrin èmi àti Jésù. Sórí pé orí ẹ̀ ò ti forí gbálẹ̀. Orí ẹ̀ ò pé. Òun ní ọpọlọ tún gọ̀. Ó ti ṣe tẹ́ o. Wọ́n sọ fún o ti ṣe tẹ́. O ti tẹ́. Ìgbà mélòó lèèyàn fi ń tẹ́. O ti tẹ́ náà nìyẹn. Ṣèbí torí òun yọ wá rí ọkọ olórí burúkú àbí kí ló pera afọwọ́pẹjọ àbí kí ló ń jẹ́. Òun yọ sí láàfin wá ń rí àbí. Èmi ò sọ kankan mi ò jẹ́ kí kábíyèsí mọ̀ sí. O ti wá ṣe tẹ́. Kò sáyè yẹn mọ́. O ti fọwọ́ rẹ̀ o ti fi di. Orí ẹ̀ ò pé. Èmi kémi máa gbàdúrà. Ọya bẹ́ẹ̀ kó sokùn sí mi nídìí kí n kó wọ́ mi lọ ṣọ́ọ̀ṣì ìgbà náà àbí kí ló ń jẹ́ èmi. Orí ẹ̀ ò pé. Àgọ̀. Sórí ìjọ́kíjọ́ tí bá tún rí ẹ tí mo rí ẹsẹ̀ nínú ààfin tó wá bá ọkùnrin olórí burúkú àbí tiẹ̀ lórúkọ ẹ̀ afọwọ́pinnu àbí afọwọ́pinnu àbí kí ló orúkọ òṣì tó sọ rẹ̀ ni tí bá tún jọ ọ̀rẹ́ méjì nínú ààfin wàá gbà abẹ́rẹ́ rí kí náà ìwọ lásán ìwọ kíní burúkú yìí ìwọ náà ti lè lẹ́nu ọ̀rọ̀ sí èmi o ti wọ́ rẹ̀ ló ti ṣe tẹ́ jẹ́ ẹ rí ẹ ṣùgbọ́n jẹ́ ẹ rí ẹ alábòsí òṣì má fi tiẹ̀ ṣe tiẹ̀ o gbọ́ èké òṣì mi ò lámà níyọnu o ṣéṣe ní ká pèèyàn ṣàkíyèsí ń pé a ní ọ̀rọ̀ yànjú fún wọn ni inú ààfin wọn ní dàrú yìí èmi ò dé fẹ́ kó ta bá yọ tèmi tí n bá fi lè padà wánú ààfin yìí lẹ́ẹ̀kan sí èmi àti Ayọ̀mí lájọ́ ń lọlé èmi lè fi ẹ̀yin sílẹ̀ nínú ààfin pẹ̀lú ìbànújẹ́ o ìbànújẹ́ yín ṣe bẹ̀rẹ̀ ní tẹ́ ẹ̀ bá ti mọ̀nà ọ̀dọ̀ Jésù torí pé Jésù nìkan ni olùgbàlà tèmi àti Tayọ̀mí tẹ́ ẹ̀ bá ti wá lè lọ́dọ̀ Jésù ẹ̀yin lẹ mọ̀ tí ò bá kí wá ń ṣe wípé owó ò tiẹ̀ máa gan àti wípé ìfẹ́ tó ń ṣolúwa rẹ̀ ṣoṣooṣo káàkiri ṣérú eléyìí ló yẹ kó máa sọ̀rọ̀ sí mi àbí lẹ́kẹ̀ta mi ní ilé wa nírú eléyìí jẹ́ toró ti rí gọ̀lọ̀tọ̀ tó wá rúbò mí mọ́lẹ̀ èmi ẹ̀yin wọ́n bẹ́ẹ̀ ká máa kú dànù láàbù. irú àlá burúkú wo lélẹ̀ lọ́sàn gangan
ẹ̀jẹ̀ lára sọ àǹtí Rìsọ́lá wọ̀ lọ ṣé kí n sọ fún kábíyèsí ni mi ò gbọ́dọ̀ sọ ní tá a sọ lọ́jọ́ sí gan wàhálà ló dá sí wàhálà bọ̀ máa sọ fún kan náà àwọn olóyè mo mọ̀ wípé àwọn ọmọ bọ́sì máa gbé kalẹ̀ fún kábíyèsí máa sọ fún olóyè. My dear, kí lẹ tún ṣe ń bí báyìí? Mo ti wò yín nínú ilé, mo wò yín ní sitting room, mo wò yín ní everywhere, mi ò rí yín, mi mọ̀ pé bíbá ilẹ̀ wà. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ ń ṣe ń bí? O ibi báyìí mo wà jọ. Kí ló dé? Ó tẹ̀ ní kan tí mo fẹ́ explain fún ẹ. O lè believe pé lóru àná mọ́jú ẹ̀ nìyí, mo lálàá kan. Aláyẹn tẹ́rùbù sí Dérìsọ́lá ọmọ àbúrò mi. I'm serious, aláyẹn tẹ́rùbù gan. Àlá. Mo ṣe lálàá ẹ pé. Rìsọ́lá ìfà mo kàn máa ń láì kíbi yín kàn máa ń dà mí lọ́rùn ọlá ilé ọlá mọ̀ dá o. kí la tún rí gbọ́ báyìí sí kí ló tún ṣẹlẹ̀ ó ṣàláìkì kó máa gbé mi lẹ́nu tó every single time tó bá ti rí mi kí ló tún dé àwọn ọkùnrin. ẹ mọ̀ pé olúwa mi ni kò sí kankan tí mo fẹ́ sọ kò sí wàhálà sẹ́ẹ̀rí inú ẹbẹ́ yìí tẹ̀sí máa ń ṣe sí wa in fact bí àbúrò lẹ́sẹ̀ máa ń mú gbogbo wa ẹ̀rí kejì yìí ojú wọn máa ọkàn máa ń lè ní bẹ́ẹ̀ yìí ọlọ́ ayé wọn tó kọ fún. àfọwọ́ pẹ̀rẹ̀ tó ṣáà ti jẹun. mo ti jẹun. inú ẹ ti le torí ẹ náà ló ṣe ń ṣe gbogbo ẹ tó ń ṣáà ń pa mí lẹ́yìn. ọlá ayé náà ni ọlá ayé ni. ìkejì ẹyẹ ń kọ. Ogunláyé. Ogunláyé ibo ló wà mí ìwé láti. ó lè ilẹ̀ rún níṣẹ́ ó lè ilẹ̀ ní tó ń bá yẹra nǹkan. tí kò sí mi lórí. ok mo kàn ní kí n stroke kí n wo everywhere náà. ó dáa. tí wàá dàgbà clear gbogbo. bẹ́ẹ̀ mọ́ sàdé díẹ̀ ni àbọ̀jọ àwọn tí màá dé mi. ẹ wá náà ẹ má bínú àǹtí Rìsọ́lá. kí ló ń wò. ẹ jẹ mi lára yìí. ẹ̀jẹ̀ lára mi bíi ti báwo. ó ní mò ń wò lára sọ yìí. ẹ̀jẹ̀. abẹ́ yóò bá rí èmi rí ẹ̀jẹ̀ rí. bẹ́ẹ̀ gbogbo ẹ ló ṣe ẹ lọ́jà rẹ ó dẹ̀ ń sọ látàrò ń dùn mọ́ ẹ ṣé torí mo tiẹ̀ ti ń bá ẹ ṣeré wá tẹ́sọ́ di nǹkan mi ṣó ní ọpọlọ ṣá ṣó yóò bá tiẹ̀ ní ọpọlọ ṣó ojú ẹ̀ tún fọ́ ni ó dẹ̀ ń sọ òun sọ ṣáṣọ tí mo wọ̀ ó jẹ́ aṣọ tí ẹ̀jẹ̀ lè stain ni ó ti yó àbí o ò ní nǹkan ṣe láàfin mọ́ mi ò fún ẹ níṣẹ́ tó le jù àbí ṣó wá rí wa wá tún lọ bẹ̀rẹ̀ ṣó láti bẹ̀ yẹn wà wá ṣe débi báyìí kí kábíyèsí tó dé 5 minutes dẹni tó bá ṣe yẹn tó wà á bọ́ sẹ́yìn ọgbà lọ́hùn wà á tún wá lọ clear gbogbo bẹ̀ yẹn ṣèbí tó bá ṣe gbogbo yẹn wà á rẹ́jẹ̀ láàrin ọ̀dẹ̀ aláìní nǹkan ṣe. ṣé màá sọ pé mi ò rí nǹkan nígbà tí mo rí ojú méjèèjì mo fi rí ẹ̀jẹ̀ nǹkan ṣẹlẹ̀ láàfin. àlá burúkú pátápátá gbà lélẹ̀. ìwọ náà sọ bẹ́ẹ̀. àmì burúkú lélẹ̀ yìí o àmì tí mo dẹ̀ ń wò yìí àmì ikú ni o. bẹ́ẹ̀ni ikú. àmì ikú ni o. kí ni kọ́ta wá fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe ni. wo I don't understand for now. ẹ yé mi kọ́ta lè ṣe kò yé mi. ẹ̀mí mímọ́ ẹ mọ kan ok ẹ mú fóònù yín sìn kẹ́ ẹ pè right away immediately. that's good idea that's good idea. oya that's good idea. immediately. let me call her number. ló ṣe. not reachable. not reachable. ó yẹ tuntun pé network ló máa jẹ́ ẹ tuntun pé. ikú kọ́lọ́ ṣàánú kọ́lọ́ ṣàánú. The same thing. Again? The same thing. What are we going to do? Oh my God. Kí ni kọ́ta wá fẹ́ ṣe báyìí? See, my dear.
bó tẹ ṣe wáyé I'm totally confused because I don't know what is wrong with Mayeloye ṣé you understand every time mo máa ń bá sọ̀rọ̀ pé okay o súnmọ́ Jésù máa gbàdúrà something like that ó ti believe pé ipò ọba tó wà yẹn ọ̀rọ̀ sí kankan tó lè ṣẹlẹ̀ sí family ẹ̀ mọ́ just look at what happen now kó má fi tẹ̀ kó bá àwọn ọmọ lọ́mọ. God my dear you know what nǹkan tó ṣe ni pé calm down ẹ jẹ́ kí n lọ bá yín mú káàkiri kí ẹ tètè máa rush lọ sí palace. thank you that's good idea o ṣe gan thank you. ẹ dákun mi tẹ wàá mọ ìwúlò ogun láyé nínú ààfin gan pàpà gbogbo ọkọ ló kú sí gbogbo ọmọ ààfin tí kábíyèsí bá dé sí kábíyèsí rẹ máa bá àwa náà máa bú ó rọpò àfi kó ti máa rìn kiri tí kábíyèsí bá dẹ̀ dé sí wọ́n ti ní ká ṣe kí ní tipẹ́tipẹ́ ẹ lọ́nà mi tí mi ò tẹ̀lé máa ń máa fọwọ́ tu oko kò yé mi gan ó ga ọ níbo la fẹ́ ṣe báyìí. ìmọ̀ yìí tí mo fẹ́ fọwọ́ tún sí àfi ó ti máa wó obìnrin kiri gbogbo obìnrin tí ń dábàá gbèdè pátápátá ṣe yé mi darí kó máa rìn kiri kò yé mi ó ti rìn lọ kó máa rìn kiri máa wá wó obìnrin kiri ó ti ọ̀rọ̀ ẹ̀ ò yé mi gan. àfọwọ́ péré. èmi máa nù ọmọ máa fẹsẹ̀ pẹ́ fún ọmọ tí yóò bọ̀jà pọ̀ tó pọ́nra rẹ̀ dàgbà. àìmí nù. iṣẹ́ lago ń ṣe. èmi iṣẹ́ lago ń ṣe. ìrírí ó ti dá ẹ̀dá báyìí. ọ̀rẹ́ ẹ̀ ní o because ọmọ kò tí sórí ọ̀rọ̀ ogun la yóò yé mi rárá. tí mo tọ́wọ́ bá bá àgbà tó bá dé ó ní mo sọ fún ogun onírìn kiri yẹn obìnrin náà ló wá lọ. gẹ́gẹ́ bí tó ń jáde nígbà tí ọ̀nà máa ń jáde lẹ́kọ̀ọ́gun láyé yẹn nìkan ló máa wà níbà yìí ìwé òkì mọ̀ yẹn ń gbà yàrá òjò orí ẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ orí ẹ̀ náà ló ti máa dá sí ìwọ ṣàṣe gbogbo ẹ̀ pé tí kábíyèsí bá fi dé tó bá fi bá báyìí màá sọ pé mo sọ fún ẹ okùn wẹ̀ ní pé wọn àti sẹ́kẹ̀ mi roko wọn kẹ́ mo jù yín lọ nínú ààfin sí pé bá gbé kínní. kí ni yàtọ̀ kí ni yàtọ̀ kí ló wọ̀ kí ni mo wọ̀. àwárí aṣọ kan náà láti jọ wọ̀. gbẹ́ni ẹ sọ̀rọ̀ o rí pé táì tèmi gùn ju táì tiẹ̀ lọ ni. ó yé mi. sórí wà àti kílíńkọ ẹ ó ti dá ẹ dá sí wàá ṣe tẹ́kọ̀ gbọ́dọ̀ ṣe tó máa tẹ̀lé ọ kí kábíyèsí tó dé tó o bá parí iṣẹ́ yìí màá kó bẹ́ẹ̀ lọ́dọ̀ kábíyèsí. wọ́n bí. èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀. wọ́n bí. ṣọwárì ẹ ní sùúrù kò gbẹnu ẹ sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ má máa sọ̀rọ̀ tí kábíyèsí bá ti dé èyí tó lọ yẹn tó bá wùn ẹ kó lọ sọ fún ẹ pé ìwọ àti ẹ̀kan lẹ́jọ́ fẹ́ roko àbí kékeré ẹ ìwọ ń wá dá ṣiṣẹ́ yìí màá dẹ̀ dúró síbẹ̀. because torí pé ó ti kèmí nìkan sí àbí torí mo mọ obìnrin ló wà lọ gbogbo ibi tó lọ ọ̀rẹ́ kò sí wàhálà. kí ló wà kan tiẹ̀ ń bẹ̀ kò sí wàhálà kí ló kan tiẹ̀ ń bẹ̀ ṣé wo lóbìnrin ni. má wọrí má wọrí ṣáà máa ṣiṣẹ́ ẹ lọ iṣẹ́ tẹ máa ṣe náà nìyẹn kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. gobi jẹ́ máa ṣe òṣè yóò ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. iṣẹ́ lago ń ṣe kú. ta nìyẹn ta ló ń tẹ ẹ́nu yìí. wẹ́rẹ́ wọ́n lu. ọ̀dẹ̀ wo nìyẹn. wẹ́rẹ́ wọ́n lu. sórí ẹ̀ òpele wo ní ọ̀nà tó kàn dábò sórí ẹ̀ òpele. ṣé ẹgbẹ́ ẹ̀yin méjì wà ní ìgbà ìlàtẹ̀ kan tí mo ti tọ́ lẹ́yìn tábí tó sì ìgbà ìlàtẹ̀ kan. ẹ má bínú. ṣé kí ni gbogbo eléyìí náà. ẹ ní ká sọ sáà. àti ló bá ká sọ nǹkan. ẹ má bínú sáà à ń sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ọ̀rọ̀ tá à ń sọ yẹn kò lè jẹ́ ká gbọ́. lọ́yẹ̀ lọ́yẹ̀ fi mílẹ̀ sínú òjò lé ní sí ìgbà ìlàtẹ̀ kan ẹ wá sí gate fún mi jọ. sorry ẹ má bínú sẹ́rí ọwọ́ tá a wà ẹ̀ à lè sí géètì no ẹ má bínú sẹ́rí ìbàdí akẹ́lọ́ gba bíi tẹlẹ́sẹ̀ wọ inú palace because kábíyèsí ò fẹ́ nìkan kan láṣẹ láti sí géètì yìí lẹ́nu ṣe ti gbọ́ ẹ má bínú. ṣé ẹ̀rí aláìsí kan tẹ́ ẹ sọ ṣá ṣé ẹ mọ̀ ẹ̀ tó dúró sí ibà yìí. ẹ má bínú. mo gbé mọ́tò wá sí ibà mo ní kẹ́ ẹ sílẹ̀ kú kẹ́ kí wọlé jọ. ọ̀rọ̀ tí mò ń bẹ̀ sọ lẹ́kọ̀ọ́ ṣé èmi lè wá sọ di rédíò àsọ̀rọ̀mágbèsì àbí èmi mo bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ fi mi rojọ́ àbí. ẹni sùúrù ẹ lọ gbọ̀hún yẹn. mo mọ̀ kọ́ tí mo máa ṣe fún yín mò ń bọ̀. má dá bàbá yìí oúnjẹ tó ń bá. ọ̀rọ̀ wọn ó kàn máa ṣe káńtì kan gbèdéke ní sọ́ọ̀tì. aláìbẹ̀rẹ̀ tí kò lẹ́yìn padà sẹ́nu. kí ni gbogbo ẹ̀ náà. ṣé bẹ̀yàn ẹ tó náà kí ni problem yìí náà kí wàá bẹ̀rẹ̀ látẹ̀ kan mo ti ní kẹ́ ẹ ṣí géètì gbogbo ẹ̀ tí wọ́n á bá mi sọ̀rọ̀ náà kí ni gbogbo ẹ̀ náà. bọ́ẹ̀sà ẹ̀yin náà rí ẹ̀ ṣáà rí pé kí wà lójú
mo park mọ́tò síbẹ̀ yẹn and end of the day mo tún dúró sínú òjò for complete how many minutes mo ní kẹ́ sílẹ̀ fún mi gbogbo ẹ̀ ń fi mí lọ́jọ́ kí ni gbogbo eléyìí náà. ẹ má bínú ẹ wò ẹ̀yin náà rí kì í ẹ ṣáà rí pé kì í náà fi ti kì nìyẹn wọ́n ti tì í ní láyé ní kẹlẹ́ gbàgbẹ́ ẹ ti rí kì í náà fi síbẹ̀ àṣẹ tán fún wa nìyẹn. jóná listen mi ò understand nǹkan tó ṣe yìí o mo wà ń bẹ̀ yẹn mo wọ̀n ẹni kí lọ gba ibẹ̀ yẹn wa mo tún dé ibẹ̀ yìí sí ẹ tún sọ̀rọ̀ tún sọ̀rọ̀ kí ni gbogbo eléyìí náà. ẹ má bínú sẹ́ni àṣẹ tí kábíyèsí fún wa pé kẹ́nikẹ́ni má gba ẹnu géètì wọlé reason nìyẹn tàbí sọ pé kẹ́ gba ibẹ̀ yẹn ẹ má bínú ẹ. kábíyèsí ló sọ pé kẹ́nikẹ́ni èmi náà ẹni kẹ́ni ká má wọlé. kábíyèsí àṣẹ tán pa. ṣé èmi náà anybody. àṣẹ tán pa nìyẹn. Okay, no problem. I don't want to do. Sir, ẹ wá. Kí ló dé? Kábíyèsí ní kẹ́ni kankan máa wọnú géètì kó máa wọlé. Ẹ gbà mí. Kábíyèsí ní kẹ́ni kankan ṣé èmi náà ní kankan? Kábíyèsí ló pàṣẹ fún mi pé kó má yẹ kẹ́nibọ̀dì including me pé kó má yẹ kó wà fún yín wá. Ẹ wo bí sẹ́rí torí bẹ́ẹ̀ sì jẹ́ sí kábíyèsí gan ẹ̀yin gan nígbà tó wọ́n sọ pé àwọn ò gbọdọ̀ rí yín rárá. Kódà torí pé ẹ̀yin bẹ́ẹ̀ sì jẹ́ ẹni pé ara ń bọ̀wọ̀ fún yín à ń bọ̀wọ̀ fún yín bá a ṣe ń ṣe yìí àṣẹ tán fún wa lè gan tó bá jẹ́ pé lóòótọ́ tá a fẹ́ ṣe nù. ìyẹn èmi náà. ẹ jọ̀dọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ yìí ṣé kìí ṣe pé ẹ ti mú nǹkan ṣá. ẹ wo èmi ò mú mi ò mú nádà ẹ ti gbàgbé orúkọ mi ni ọmọ péré ọmọ afẹsẹ pé fún mo burú léèyàn gan mi ò gbádùn. kí ni gbogbo eléyìí lójúwájú mi náà ló ti sọ pé ìwọ ọmọ afọwọ́ pé ọmọ afẹsẹ pé fún ṣé èmi lẹni bọ́ọ̀dì tọrọ pé kó má wà fi yín wá kí ni gbogbo eléyìí. ẹ sà ẹ má tù ú sà ṣe rí ẹ a kàn lè dá àṣẹ ara wa pa nǹkan àṣẹ tí kábíyèsí pa fún wa nìyẹn bọ́n ṣe fi kí síbẹ̀ yẹn náà fi kí sí bíbá. má máa wá corruption àǹtí ẹ̀dẹ̀ máa ń complain máa ń complain pé òun wà stubborn. Why are you being stubborn? ọ̀rẹ́ má dáhùn ọlọ́jà wọn sọ tiẹ̀. ó ń sọ tiẹ̀ ṣé nǹkan tó sọ yẹn ṣó ó wà òkè bẹ́ẹ̀ yẹn. ìyá èmi ni kábíyèsí ní kẹ́kẹ́ bá yẹ kó wọlé. why are you being stubborn? mo ti sọ fún ẹ máa respect ẹ at least ẹ̀gbọ́n ẹ ni máa respect ẹ fún ní respect títí ẹ kó dẹ̀ máa ṣọmọ jẹ́jẹ́ anything tó bá fẹ́ ṣàbèrè lọ́wọ́ mi máa fún ẹ tó. ìbá gbẹbọ àbá fún ìbá gbòbí àbá fún ìbá tiẹ̀ wá lọ gbé tutù àbá fún ìbá tiẹ̀ gbowó ṣe bí o àbá fún ikú òṣèkà òdòrò ikú.